ti ń gbọ́ à ń gbọ́ ìròyìn kan wípé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump fẹ́ ṣe àbẹ̀wò sí Nàìjíríà lórí àwọn agbésùnàmí Boko Haram tí wọ́n ń pa àwọn èèyàn tí ó sì wò wípé àwọn Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa. Púpọ̀ àwọn èèyàn bílífù wípé àwọn Mùsùlùmí ní Boko Haram tí wọ́n ń pa Kìrìsìtẹ́nì. Ojú ò lẹ́yìn náà fi wò. Ǹjẹ́ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà bá dé sí Nàìjíríà, ìyẹn Donald Trump tán bá dé sí Nàìjíríà, ṣé àfojúsùn wọ̀nyí nìkan ni wọ́n ṣe ni àbí wọ́n tún ṣe nǹkan mìíràn? Ṣé ìgbésẹ̀ nìkan ni Donald Trump máa gbé àbí yóò tún ṣe nǹkan mìíràn Nàìjíríà? Kí ni ìgbáradì fún ààrẹ wa? Kí ni ìgbáradì fún ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu? Ìjọba Amẹ́ríkà ń bọ̀ wá sí Nàìjíríà. Wọ́n bá wa fọ Nàìjíríà mọ́, inú àwọn kan dùn sí i. Inú àwọn ẹlòmíín bàjẹ́ wípé bọ́bá èdè dé sí Nàìjíríà, ohun tá à ń rò kọ́ ló máa ṣẹlẹ̀ o. Kí ni èrò ẹ̀yin ọmọ Nàìjíríà bí Donald Trump bá dé sí Nàìjíríà? Kí lè èrò wa? Oríṣiríṣi àhesọ̀rọ̀ ló ń lọ lórí ìròyìn tá a gbọ́ yìí. Bóyá ẹ̀yin náà ti rí, bẹ́ẹ̀ bá ti rí ní IG, ó yẹ kẹ́ ti rí ní TikTok tàbí Facebook pé Donald Trump ń bọ̀ wá sí Nàìjíríà, ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà, láti wá bá wa dojú ìjà kọ àwọn agbésùnàmí Boko Haram tí wọ́n ń da Nàìjíríà láàmú. Lọ́dọ̀ ti yín, ìròyìn yìí sí ìròyìn tó dáa ni àbí ìròyìn tí ó dá lábala kan tó tún bàjẹ́ lábala kan? Kí ni ìgbáradì ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu lórí ìròyìn yìí? Ǹjẹ́ mọ̀ wípé ó sí àwọ̀ kò sí àwọ̀ náà ń bẹ láàrin bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti ààrẹ Amẹ́ríkà? Ǹjẹ́ mọ̀ pé àwọ̀ ó wà láàrin wọn? Tẹ́ bá sàn ìrántí bí Bọ́lá Ahmed Tinubu bá fẹ́ travel lọ sí òkè òkun lọ́hùn, bóyá lẹ́yìn kan lọ sí London tàbí àwọn orílẹ̀-èdè míì, wọn èwo Amẹ́ríkà, torí pé àwọ̀ ń bẹ láàrin àwọn àti ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà. Ǹjẹ́ tí ìjọba Amẹ́ríkà bá dé Nàìjíríà, ṣé kò ní la nǹkan mìíràn lọ fún wa? Ṣé àdáràn ní Nàìjíríà? Ṣágbára wa ó kà wọ́n? Ṣé nǹkan fẹ́ wá sí yẹn nìkan ni wọ́n sì sí wọn tó ní di nǹkan mìíràn mú? Kí ni ìwòye ti yín? Ẹ ṣeun. Ọlálékan Àyìndé Abẹ́rọ̀rọ̀ ló kọ mi. Ẹ ṣé o tẹ́ ń wo ìkànnì wa Ajagunmọ̀lẹ̀ TV àti ìkànnì Abẹ́rọ̀rọ̀ TV Pro. Ẹ ṣeun o. Bí ẹ ti ń rówó ra dátà kò ní tán lọ́wọ́ yín o. Ẹ ṣé. Kí ni ìwòye ti yín náà lórí ẹ̀? Atoni ìgbàlọ́lọ́ ń jalajala aluwala. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá mi yà sí spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún ọlọ́run náà. Ó ní kí gbogbo ntáyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá mi yà sí kí gbogbo ẹ̀ máa tú bí sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá sírí súrátù yà sí nínú Kúránì Karim. Àwọn ọmọ tó mú kó mu fàfàkúfà kí wọ́n filẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin. Ìtọ́jú ẹ̀ wà dáadáa. Tẹ bá rẹ̀ ni tó ń fojú kó jàǹkárí wọ̀. Kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá mi yà sí spiritual consultant nílùú Àbújá FCT. Ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711. Ìlànà àmọ́ inshallah.